Ǹjẹ́ ẹ tí ẹ mọ̀ pé ìlú kan ń bẹ tó ṣe wípé tí o bá fẹ́ lọ sí ìlú yìí, òhò nìkan ló lè fi wọ ìlú yìí. Wọn ò ní gbà kó wọ aṣọ àbí kó wọ nǹkan kan. Ìhòhò ni wàá fi wọlé sínú ìlú yìí. Tó bá dé inú ìlú yìí, wàá ṣiṣẹ́, wàá dolówó tí Ọlọ́run bá kọ. Tó bá dé inú ìlú yìí, wàá ṣiṣẹ́, o lè níyàwó, o lè bímọ. Gbogbo nǹkan tó bá wù kó ní nínú ìlú yìí, ọjọ́kíjọ́ tó bá fẹ́ padà kúrò nínú ìlú tá ń sọ yìí, wọn ò tún ní gbà kó mú nǹkan kan lọ. Ìhòhò tó wá, òun náà ni wàá fi padà kúrò nínú ìlú yìí. Ọ̀tọ̀ lọ̀nà tó gbà wá o, ṣùgbọ́n ọ̀tọ̀ lọ̀nà tí wàá gbà lọ. Ìlú yìí rẹwà lóòótọ́, ta ló mọ̀ ọ́? Kí lorúkọ ìlú náà? Ta ló mọ̀ ọ́? Ẹ jẹ́ ká pàdé ní comment section.